Aláàfin mọ̀ pé bàbá òun ni Ọọ̀ni. Bẹ́ẹ̀ ni wọn kì í sọrú ẹ̀ jìnnà. Aláàfin Ọ̀yọ́ ó mọ̀ pé ìtẹ́ bàbá òun ni Ọọ̀ni Ọ̀rànmíyàn lọ́ba àkọ́kọ́ lọ́yọ̀. Àwọn Sisi Quadri wọ́n bá wa ní ẹnu nǹkan ẹnu. Àwọn Sisi Quadri ní tá a bá jọ ṣe tó bá pa wá pọ̀ àwa kọ́ la ṣe. Producer tó pè wá tó jẹ́ ó pa wá pọ̀ yẹn ló ní nǹkan ẹ̀. Tó gbóhùn tá a bá jọ ṣe pọ̀ sí ní rẹ́kọ̀dù tiwa. Rẹ́kọ̀dù àwọn tí wọ́n ní iṣẹ́ tá a jọ yà yẹn inú rẹ́kọ̀dù wọn ló wà. Àwa kọ̀ máa ní privilege ni láti wí pé a jọ ṣe nǹkan yẹn. Ẹ ti understand? So kò kú dàgbà kò dàgbà kú. Ǹjọ́ bá kú náà là á dèrè kò sẹ́ni tí ò ní lọ. Àsìkò rẹ̀ ló tó ń gbà ń pè lọ. Olódùmarè kó bá wa fọ̀run kẹ́. Ẹ̀yin jẹ́ lè ṣàlàyé irú èèyàn tó jẹ́ bí ẹ bẹ́ ṣe mọ̀ sí. Ìbálòpọ̀ wa ò pẹ́. Àwọn bá wa lórí iṣẹ́. Àǹfààní ò sí fún wa láti jọ sọ̀rọ̀ yàtọ̀ sí tá a bá ń ṣiṣẹ́. Ṣùgbọ́n mo mọ̀ pé ìfẹ́ mi wà lọ́kàn wọn. Débi pé gbà míì tí wọn ò bá gbọ́kọ̀ lọ sẹ́nu iṣẹ́ wọ́n á máa dùn láàrin ara wọn láti pé èmi ni máa gbé yín dòtẹ́ẹ̀lì èmi ni máa gbé yín dòtẹ́ẹ̀lì tó wà lára àwọn tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú mi rí. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ o. Bàbá tó àti wá jẹ́ pé bóyá ẹ fẹ́ gbafẹ́ ẹ fẹ́ ṣe fàájì àwọn kan máa ń pè kan ní bí àìkọ́ tíyàn nífẹ̀ẹ́ sí láti máa ṣe bí ẹ fẹ́ máa orú àwọn nǹkan olóògbé nífẹ̀ẹ́ sí láti fi máa ṣe bí orin ni o ṣé orin oníjùjú ni àbí fújì àbí orí àwọn orin olè nífẹ̀ẹ́ sí jù láti máa gbọ́ bàbá. Gbogbo musician tó bá ti ń kọrin ọlọ́pọlọ òun làwa lè gbọ́. Olórin wo ló á jẹ́ ààyò yín tẹ̀yàn láàyò? Wọ́n pọ̀ o. Mi specify lórí ẹnìkan o. Kí n sọ ní Adé ní number 1. Ó ti yé yín. Paso, Saheed Osupa, Muri Thunder, Atawẹ́wẹ́, Alhaji Abẹ́òkúta, Sefiu Alao. Ọmọ oko tó fi bàbá oko sí. Bàbá oko àwọn èèyàn pàtàkì tèmi máa ń fẹ́ láti gbọ́ orin wọn. Mo fẹ́ràn orin Òbé. Mo fẹ́ràn Yusuf Ọlátúnjí. Oríṣiríṣi orin bẹ́ẹ̀. Bàbá nítorí ìbéèrè tí n fẹ́ béèrè yìí àwọn mi tí a bá lè mú bí mélòó kan nínú àwọn olórin àbẹ́yọ kan kí wọ́n sọ ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ sí wọn. Tẹ́ pé dálẹ̀ kẹ́ tó ṣàìsí nígbà méjì yìí àbí mẹ́ta yìí mo lè ṣàfẹ́kù wọn ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ wọn tẹ́ fi jẹ́ ààyò yín. Alhaji Barrister Síkírù Àyìndé Barrister. Ẹni rere kó máa jẹun nímọ̀ rẹ̀. Ọlọ́ba ọ̀bẹ̀dú eléégún sékétéwéré elérùwọ́ bọ́ba kòtò ọmọ òkè gúnugúngbò ọ̀sàbàrí awọ́rúru níwájú ológun ọ̀sàbàrí ọ̀kọ̀jà olórí ológun òní kọkú akéèkúyá oníkú ariwo ọmọ yọ̀kọ̀tọ̀ nípun àjìfà Ìbàdàn. Alhaji Barrister is one of the greatest musicians in Nigeria. I love him so much. Kò sí nǹkan kan tí mo dẹ̀ fi nífẹ̀ẹ́ wọn pé respect is a reciprocal. Kó má tó wọn lọ́jọ́ orí tí wọ́n bá ti mọ̀ ẹ́ pé o ní tálẹ́ǹtì gidi wọn ò ní lo ó fún ọ. Èèyàn ńlá ni o Olódùmarè ọlọ́jọ́ òní. Bàbá yẹn bàbá olóríire ni olùdásílẹ̀ eré fújì. Olódùmarè kó bá wa fọ̀run kẹ́ wọn kó bá wa fọ̀run kẹ́ wọn kó bá wa fọ̀run kẹ́ wọn kó bá wa fọ̀run kẹ́ wọn. Alhaji Síkírù Àyìndé Barrister is one of the greatest musicians in Nigeria. Peace. Ẹ ṣeun bàbá. Bẹ́ẹ̀ ṣe sọ yìí wá mú mi lọ síbi àwọn kókó ọ̀rọ̀ tó ti ń gbé mi lọ́kàn. Ẹni bàbá yìí ni ó dá fújì rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tó máa ń já rọrùn rẹ̀ tó yẹ pé wọ́n ṣe mí náà kàyéfì nípa ìṣẹ̀dá àwa ọmọ Oòduà tó ń fa rọrùn yín pé adé Ọọ̀ni lójú Aláàfin ni ọ̀gá. Kí ni ìtara àgbàgbọ́n náà méjèèjì ta ló jẹ́ pé òun gangan ni ká máa wá rí nítorí àwọn kan tẹ̀ tí sọ pé. Ẹ má sọ̀rọ̀ débẹ̀ yẹn rárá torí àwọn méjèèjì tẹ́ a rí yẹn wọ́n mọ̀ tán. Wọ́n mọ̀ tán gidi. Aláàfin mọ̀ pé bàbá òun ni Ọọ̀ni. Bẹ́ẹ̀ ni wọn kì í sọrú ẹ̀
jìnnà Aláàfin Ọ̀yọ́ ó mọ̀ pé ìtẹ́ bàbá òun ni Ọọ̀ni Ọ̀rànmíyàn lọ́ba àkọ́kọ́ lọ́yọ̀ọ́. Òun lọ́ba ó dẹ̀ tún jẹ nífẹ̀ẹ́. Ẹ jẹ́ ká mú yẹn kúrò ńbẹ̀. Mi ì fẹ́ sọ̀rọ̀ ọba aládé púpọ̀. Mo ṣá mọ̀ wípé Ọ̀rànmíyàn o, òun ló tẹ Ọ̀yọ́. Ọọ̀ni òrìṣà, wọ́n ní bàbá òun. Àkíkà ó wá fẹ́ jọ bí ẹ̀ bẹ́ẹ̀ bàbá ṣe máa ń sọ pé ó jọ gàtè kò jọ gàtè ó fẹsẹ̀ méjì tilẹ̀ bàbá. Òun náà ló wá fi ní pé kí ló wá dé tó wá jẹ́ pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí àwọn olóyìnbó máa ń sọ pé Ìgbò mi mọ́ bí ṣe máa ń sọ òyìnbó yẹn kingdom làwọn olóyìnbó máa ń pè. Ọ̀yọ́ empire nìkan ni ó wà ṣùgbọ́n kingdom wà káàkiri. Ọ̀yọ́ empire yẹn náà ló wá jẹ́ pé ìgbà tó bá abẹ gbẹ́sẹ̀ ìráìpẹ́ yìí wọ́n sọ pé ẹni tí àwọn àfọ̀bàjẹ́ fà lé ọ̀tọ̀ ẹni tí gómìnà fẹ́ gbọ́ pàṣẹ fún ọ̀tọ̀. Ǹjẹ́ ó ṣeé ṣe kí Ifá máa mú ẹnìkan gẹ́gẹ́ bí ọba tó ṣe gbòógì jù abẹ́rẹ́ pé láwọn ọba tó ṣe gbòógì jù nílẹ̀ Yorùbá kọ́ yẹn pọ́tọ̀ lẹ́ni tó máa lọ gbọ́ pàṣẹ fún? Má bá wọn dá sí yẹn o, commitment ńlá ni téèyàn bá dá sí o. Ó ti jọ́ tí wọ́n ti ń jẹ Aláàfin Ọ̀yọ́ ó ní bí wọ́n ṣe jẹ wọn o, tẹ́nìkankan ò gbọ́dọ̀ dá sí yàtọ̀ sáwọn tí wọ́n ń fọba jẹ. So bí eléyìí ṣe wáyé tí Ifá ò bá mú wọn níyàn o, Ifá níyàn bá lọ́yọ̀ọ́. Ǹjẹ́ ó ní òòṣà kan nídìílé yín àbí bí a máa ń àbí eégún tó ń gbọ́ nídìílé yín tó yẹ bí yẹn pé iṣẹ́ eré orí ìtàgé yìí àbí bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń ṣe iṣẹ́ ìbílẹ̀ mọ́ àwọn kan lè pa adáhunṣe wà ń bẹ̀, babaláwo wà ń bẹ̀, àwọn ọlọ́dẹ wà ń bẹ̀, àwọn oníṣègùn wà ń bẹ̀ àti iṣẹ́ tíátà. So téèyàn bá fẹ́ jẹ́rìí ìran rẹ̀ nídìílé bàbá rẹ̀ àbí òdìlé ìyá rẹ̀, àmì kan ni wọ́n ò rí lára rẹ̀ tí wọ́n fi sọ pé àwọn baba ńlá wa ti wà nù nǹkan yìí tipẹ́. So kò dẹ̀ sí ní téèyàn máa ṣe tó kọjá àmì Ọlọ́run. Gbogbo àwọn tá à ń ṣe tá à ń fòkọ̀dá tá à ń ṣe yẹn òtítọ́ ló jà ń bẹ̀ jù o. Téèyàn ò bá lótìtọ́ kò lè yege inú drama or acting o. Ṣùkọ́ ṣeré yẹn gangan fúnra ẹ̀ òtítọ́ ni. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe yẹn à ń imitate àwọn èèyàn ni. Imitate tí mo ṣe Kúnmi nínú eré ń sìn mo ń patronize Kúnmi nìyẹn. Mo imitate ẹ̀ nǹkan tó ti ṣe kó tó kúrò láyé ni wọ́n sọ pé kí n máa ṣe yẹn. Màá wádìí ẹ̀, màá sì rí i pé mo rí àǹfààní láti ṣe irú ìṣe tẹ́nìyẹn ṣe ń gbà tó wà láyé. Máa ń bẹ̀bẹ̀ fún lọ́tọ̀ tó bá fún mi ní róòlù àwọn akíkanjú yẹn. Màá ní ìwọ Ọlọ́run tí n bá máa bẹ̀rẹ̀ sí ní ṣe àmì tó wà lára ènìyàn kó fún mi. Mo máa ń gé ènìyàn púpọ̀. Ṣé ìfọ̀rọ̀dé máa dé kọ́lọ́run gbàdúrà yẹn? Àwọn ẹbí yẹn àwọn èmi kọ́ ni mo máa rí àwọn èèyàn tó wo fíìmù yẹn náà máa wò pé iṣẹ́ ọmọ lágbájá ni àbí ṣe. Kódà ó mú níbi ògbóró ẹlẹ́mọ̀ṣọ́ yẹn mo rò wí àbí bàbá ìgbọ̀ngàn mo lò gbóró ẹlẹ́mọ̀ṣọ́ yẹn nítorí gbogbo ẹni tí ń lọ́bìrì yẹn gbogbo. Nǹkan lè ń bẹ̀ nǹkan lè púpọ̀ ń bẹ̀. Ẹlẹ́mọ̀ṣọ́ is another spirit entirely. Nǹkan kan ní lọ́tọ̀ nínú iṣẹ́ yẹn. Bàbá nínú àwọn eré tẹ́tí ń kópa èwo ló jẹ́ mánìgbà tẹ́ pé bóyá wo ló mú yín lómi jù bẹ́ẹ̀ tẹ́ pé ó gbóyin bákan. Ó pọ̀ mi lè ka tán ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ mi ó rọ̀ mí lọ́rùn púpọ̀ láti ṣe. Mo wá lè ṣe tán kí n wíìkì pé iṣẹ́ tí mo ṣe ó wíìkì mi díẹ̀ nípa agbára àti kó lè bá nǹkan tí wọ́n fẹ́ mu ni mo fi máa ṣe. So téèyàn bá dẹ̀ tọpinpin nǹkan yẹn tí n bá láṣìírí ẹ̀ láti ṣe èèyàn ò ní sọ fún mi. Àwọn èèyàn tá a jọ wà ń bẹ̀ náà máa jẹ́ ká mọ̀ pé nǹkan tá a ṣe is right. Kò sí gẹ̀ẹ́tì. Kọ́lọ́run máa fún wa ní okun àti agbára láti ṣe àwọn nǹkan wọ̀nyẹn náà. Bàbá wá ní àwọn nǹkan má lè gbàgbé tẹ́ pé tẹ́ bá ti ń rán tẹ́ máa ń dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ò ṣe tẹ́ bá tẹ̀ ṣeré bí ilé Yorùbá bá rí báyìí. Ẹ pẹ́ díẹ̀ tí mo ti ń ṣeré náà gbogbo nǹkan tí wọ́n ní díẹ̀ kò sí kankan tí mo ní bẹ̀ o. Ní ara mi mò ń gbé.
ní mọ́tò tí mo lò òun níyàwó ọmọ lọ́mọ ṣé olóhùn sórí yẹn náà pé fún mi nípa ọ̀nà tó mọ̀ pé òun fi mí sí tí mò ń tọ̀. Mo dúpẹ́. kí wàá ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fáwọn olólùfẹ́ jákèjádò àgbáyé bàbá? Kí wọ́n rọra sáré, kí wọ́n má bàa kókú, kí wọ́n rìnrìn gbẹ̀rẹ̀ díẹ̀, kí wọ́n má bàa dẹni ẹ̀yìn, kí ẹ ṣọ́ra ní ìhàbì kan kẹ́ ẹ má bàa ṣìwàwù. Ènìyàn bá ṣàyéjò ìlú ṣìwàwù, Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Àkíkà àwọn mẹ̀kẹ́ fún wa lórí kì í ní kíkún kẹtọ lọ bàbá àti ìlú yín àti ìdílé yín bàbá. Ẹ̀gbá àgbàgbòjò ni mí, agbòjò lọ́wọ́ ogun olówó ẹyọ àná tójò tẹ̀rùn, asáfọ́ndẹ apàtí bàbà lẹ̀kẹ̀, ewé ìyèwé ọmọ egbòkégbò ọmọ kásángi, ẹ̀fọ́ kan ò gbọ́dọ̀ jọ yánrin, ògùnmọ̀ kan ò gbọ́dọ̀ jọ tẹ̀tẹ̀. Ìbámọ́lé olówó láti kàtẹ́wọ́, wọn bá wọn dáwọ́ abẹ, ẹnìkan ò ní gbowó là lọ́wọ́ òun.